ẹ̀yẹ́ láti olúwa a máa kú dédé àkókò yìí o oore ọ̀fẹ́ Ọlọ́run máa di púpọ̀ sí i lónìí mo fẹ́ sọ̀rọ̀ nípa àǹfààní méjì kan tí àrígbàdọ̀dọ̀ Ọlọ́run àkọ́kọ́ nínú ẹ̀ ni títóbi agbára Ọlọ́run nínú ayé wa ètò ìṣèlérí fún wa nínú iṣẹ́ àpọ́stélì orí kìíní ẹsẹ̀ 8 wípé a ó gbàgbára nígbà tẹ́ ìmọ̀ bá pàdé wa a nílò ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run tó wà bẹ́ẹ̀ nìyẹn so ẹ sì lórí ọ̀fẹ́ tí Ọlọ́run máa ń fún ènìyàn ó ní máa ṣàánú fẹ́ni tí máa ṣàánú fún àtọ̀dọ̀ Ọlọ́run wá ní iṣẹ́ yẹn pàápàá bá a ti ń ṣe àwọn ọmọ torí àwọn ọmọ bí Jacob ṣe tiẹ̀ inú kan náà ló àti ìsọ̀ ti gbà wá sínú ayé ṣùgbọ́n ó ní tiẹ̀ gbà so orí ọ̀fẹ́ yìí ni mo fẹ́ pàkíyèsí wa síbẹ̀ pé tí ò gbúdọ̀ sọnù nínú ayé wa then a sọ nípa ti agbára Ọlọ́run ènìyàn lè ní agbára Ọlọ́run lónìí kó dọ̀là kó má kún tó bó ti yẹ kó kún tó mọ́ so pàápàá jùlọ ẹ̀ṣẹ̀ lè mú agbára Ọlọ́run dínkù tó wà bẹ́ẹ̀ nìyẹn ó lè mú kó dínkù so ṣùgbọ́n kì í ṣe bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ nìkan nínú ìwé Sámúẹ́lì kejì yẹn orí ìkejìdínlógún láti ẹsẹ̀ kìíní dé kẹrin dẹ́ka wo láti ẹsẹ̀ kìíní dé ẹsẹ̀ kẹrin náà àárí ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ ńbẹ̀ àmọ́ tí Mósè etí Dáfídì ń jẹ́ nínú ìrìnàjò ẹ̀ akẹ́kọ̀ọ́jú alágbára ni ìmú ìgbà tó Ọlọ́run ti ń lò nínú títóbi agbára àwọn ọmọ ìyá ọmọ kankan so èrèdí èyí tó yẹ pé ìgboyà yìí ló gbé wá nígbà tó gbé wá fún àwọn ẹ̀gbọ́n ẹ̀ lóúnjẹ nígbà tó gbọ́ nípa ti Gòláyátì ìgboyà yìí ló gbé wá ló fi ṣetán pé òun fẹ́ dojúkọ Gòláyátì torí pé ó sinmi lé agbára Ọlọ́run nínú ayé ẹ̀ òun ti Dáfídì jẹ́ nìyẹn dẹ̀ Dáfídì ọ̀hún èmi àti ìsìnkú bẹ́ẹ̀ pé nítòótọ́ ló bá Gòláyátì jà ó sì ṣẹ́gun Gòláyátì so Dáfídì báyìí ló bá dẹni tí ó fẹ́ padà lọ sójú ogun tí àwọn èèyàn wá rọ̀ ọ́ wípé bàbá sinmi o nítorí bẹ́ẹ̀ pé ó dàbí ti gbà kan kí ló fà á agbára yẹn ti dínkù nínú ayé ẹ̀ kí ló sọ mú kó dínkù ní tiẹ̀ kì í ṣe kìkì ẹ̀ṣẹ̀ rárá o ṣùgbọ́n ó ti dàgbà so Dáfídì ò lè dàbí ìtìgbà kan mọ́ so mo sọ pé tá a bá ka ẹsẹ̀ Bíbélì yẹn 2 Samuel chapter 18 láti verse 1 to 4 àárí ohun tí a mẹ́nu bà yìí níbẹ̀ so now kí ni ó wá ṣẹlẹ̀ sí Dáfídì ó náà gbà pẹ̀lú wọn tó sọ ó gbà pẹ̀lú wọn ó ní ká jókòó lọ sí lọ pé wà láàrin ìlú kó máa fi àdúrà tì wá lẹ́yìn wà láàrin ìlú kó máa darí wa so torí pé bí o bá lọ tó bá pa ìwọ nìkan bí pàtàkì gbogbo Ísírẹ́lì ni so ṣùgbọ́n bó o bá lọ tó bá yí pé àwa náà ṣe pé kódà bí ìdajì wa bá kú ẹ̀sà síbẹ̀síbẹ̀ wọ́n sì máa jókòó máa bẹ̀rù ẹ yá Dáfídì tí ò wá ni tí Dáfídì bá wá báyìí nílé ṣe tá a dókòó ṣe ẹ̀ ń tagbá Ọlọ́run gẹ́ nìyẹn so but nísìnyí tó bá ní kó o jókòó lọ tó pé àwa mọ̀ bẹ́ẹ̀ pé agbára Ọlọ́run dàbí ìgbà kan ní á rí bákan díẹ̀ so kí ló sì fà á torí bẹ́ẹ̀ pé ọjọ́ orí ti ń dínkù ó ti dàgbà so kò lè ṣe bó ti ń ṣe tẹ́lẹ̀ náà ìfọ̀nà àwa náà gẹ́gẹ́ bí ènìyàn ẹni pọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń ṣe lọ́dọ̀ la lè ṣe nígbà tá à ń dàgbà yìí so agbára yẹn máa ti dínkù nínú ìrìnàjò ohun tó ṣẹlẹ̀ sí Dáfídì nìyẹn kì í ṣe pé bí ẹ̀ṣẹ̀ ló fà ti Dáfídì náà bá agbára ti ṣe adágbà ṣe pàtàkì bọ́ ìbéèrè níbẹ̀ pé Dáfídì kú òun náà padà kú dẹ́ni ìbéèrè níbẹ̀ pé ṣé Sátánì gbìyànjú láti kílèmù òkú ẹ̀ nígbà tó kú rárá náà yẹn ló máa gbé lọ sí ìtàn ti Mósè adàfà lórúkọ Jésù níwèé Deuteronomy orí ìkẹrìnléníọgbọ̀n Deuteronomy chapter 34 now jẹ́ ká wo pàtàkì tí ọ̀rọ̀ Ọlọ́run sọ níbẹ̀ now èmi àti náà mọ́dún ẹni tí Mósè ń jẹ́ akọni ènìyàn ni Ọlọ́run sì lò nínú títóbi agbára ẹ̀ ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tí mo fẹ́ sáré pàkíyèsí wá sí Deuteronomy chapter 34 jẹ́ kí n wo láti verse 4 mbẹ́ now Olúwa wí fún un pé yẹn ní pé fún Mósè pé èyí ni ilẹ̀ tí mo búra fún Ábúráhámù fún Ísákì àti fún Jacob wípé èmi ó fún irú ọmọ rẹ̀ èmi ó mú ọ fi ojú rẹ̀ rí ṣùgbọ́n ìwọ kì yóò rí kọjá lọ síbẹ̀ kí ló fà á ó ní bẹ́ẹ̀ ni Mósè ìránṣẹ́ Ọlọ́run kú níbẹ̀ ní Móábù gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Olúwa ó ní ó sì sìn nínú àfonífojì ilẹ̀ Móábù tí ó kọjú sí Bétí Péórì ṣùgbọ́n kò sí ẹnìkan tí ó mọ ibojì rẹ̀ títí di òní lónìí lẹ́sẹ̀ kéèké tí a ti fẹ́ mú kókó yẹn jáde ó ní Mósè sì jẹ́ ẹni 120 ọdún 120 years nígbà tó kú ó ní ojú rẹ̀ kò ṣe báyìí náà ó ní bẹ́ẹ̀ ni agbára rẹ̀ kò dínkù ẹ̀gbọ́n tó wí pẹ̀lú èdì tí ó pé yẹn ẹ̀sà pẹ̀lú àkókò tí ó múra láti lọ kú yẹn síbẹ̀síbẹ̀ agbára tí Ọlọ́run fún kò dínkù so ọjọ́ orí tiẹ̀ kò dín agbára Ọlọ́run kù nínú ayé ẹ̀ tó nígbà tí ò dàgbà Ọlọ́run kù nínú ayé tí ó jẹ́ pé ohun tí Mósè ń ṣe lánàá ó sì ń ṣe lónìí bó ti ń lajú afọ́jú lánàá ó sì ń la lónìí bó sì ṣe sọjí tí àwọn arọ ń dìde lánàá ó sì ń ṣe bẹ́ẹ̀ lónìí so bí agbára Mósè ò bá wá dínkù ní àti Mósè wá kú ní àkókò tó kú kí ló máa jẹ́ ìrònú àwọn ènìyàn ni wípé bó ti kú yẹn pé ìjọba ọ̀run ló lọ sí ṣùgbọ́n ká dúpẹ́ Ọlọ́run fún orí ọ̀fẹ́ Ọlọ́run tí ó fara nínú ayé Júdà nínú ìwé Júdà orí ìkíní ẹsẹ̀ 9 níbẹ̀ sọ wípé ṣùgbọ́n
Míkáélì olórí àwọn áńgẹ́lì nígbà tí ó ń bá èṣù jà kí ló bá jà fún ó ní tí ó sì ń jìjà kadì nítorí òkú Mósè náà ó ń bá Sátánì jà áńgẹ́lì ń bá Sátánì jà nítorí òkú Mósè ó ní kò sì gbọ́dọ̀ sọ̀rọ̀ òdì sí ṣùgbọ́n wípé Olúwa bá wí náà ó nílò ká láti rán áńgẹ́lì kan wá láti wá rescue òkú Mósè ní ọwọ́ Sátánì kí ló fà á torí pé nígbà tí ó kú tán yẹn bá àtẹ̀mọ́ bí tá a ṣe sí gẹ́gẹ́ bí ìwé Ọlọ́run ti wí nígbà tó kú tán yẹn Sátánì ló tẹ́wọ́ gbà á ó sì ń wọ́ lọ sí ìjọba tiẹ̀ ibo sì ń jọba Sátánì ọ̀run àpáàdì náà kí ló wá mú ká máa rọ́ fún Mósè lọ sínú ọ̀run àpáàdì nítorí bẹ́ẹ̀ pé ó ṣe àṣedédé kan ní ìgbà kan èyí tí Árónì kú sí ṣùgbọ́n tí a ò pa òun ní ìgbà náà ṣùgbọ́n àṣedédé yìí ti ká orí ọ̀fẹ́ Ọlọ́run kó nínú ayé bí yóò tilẹ̀ kú gbà yẹn ó ká orí ọ̀fẹ́ Ọlọ́run kó nínú ayé ẹ̀ ṣùgbọ́n agbára Ọlọ́run ò dínkù náà báyìí nígbà tó wá kú tán ó sì kú pẹ̀lú agbára Ọlọ́run nínú ayé ẹ̀ tí ò dínkù ṣùgbọ́n nítorí orí ọ̀fẹ́ Ọlọ́run tí mú èèyàn dé ìjọba Ọlọ́run ti kúrò nínú ayé ẹ̀ so now Sátánì wá ní orí ọ̀fẹ́ láti máa wọ lọ àyàfi ìgbà tá a wá ṣẹ̀ wá padà rán áńgẹ́lì kan kó wá bá èṣù jà ìjàkadì náà kó tó lè rí òkú Mósè gbà ní ọwọ́ ẹ̀ tẹ́ bẹ́ẹ̀ náà ló ṣe lórí ayé òde òní ẹ̀yẹ́rà mi nínú Olúwa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú ayé lónìí ló ti ṣe àṣemáṣe kọ̀kọ̀ ṣùgbọ́n nítorí bẹ́ẹ̀ pé ohun tó ń ṣe lánàá wọ́n sì ń ṣe lónìí a ò rí bí bàtà nípa agbára Ọlọ́run dínkù nínú ayé wọn wọ́n sì ń ṣe ìsọjí tó ń ṣe wọ́n sì ń lajú afọ́jú wọ́n mú arọ lára dá wọ́n jí òkú dìde so náà pẹ̀lú irú ìyẹn tá à ń rí a sì ń rí wọn gẹ́gẹ́ bí èèyàn Ọlọ́run kódà wọn gan rí ara wọn gẹ́gẹ́ bí ènìyàn Ọlọ́run ṣùgbọ́n wọn kíyèsí bẹ́ẹ̀ pé ṣé àṣedédé àná ìjẹta ọdún tó kọjá ṣé kò tún mú orí ọ̀fẹ́ Ọlọ́run kó nínú ayé mi orí ọ̀fẹ́ Ọlọ́run ṣe pàtàkì ẹ̀yin rà mí nínú Olúwa ju agbára lọ agbára lè dínkù nítòótọ́ kó má lè dàbí tànà mọ́ kódà ẹni tó jẹ́ èèyàn Ọlọ́run pàápàá bá ti ń dàgbà nínú ara pàápàá à ń lè ṣe bí ti tẹ́lẹ̀ mọ́ so bí agbára bá dínkù ṣùgbọ́n ṣé orí ọ̀fẹ́ tó sọ ẹ́ di ọmọ Ọlọ́run orí ọ̀fẹ́ tó múná Ọlọ́run tó sọ tó mú kó orí àánú gbà èyí la gbọ́dọ̀ ṣe lórí jù èyí ni ò gbọ́dọ̀ dínkù nínú ayé wa ọ̀pọ̀lọpọ̀ lónìí ló sì ti fi àṣedédé sọ àwọn orí ọ̀fẹ́ yẹn dànù èyí ni mo ní ká ká kíyèsí ara wa sí ẹ̀dẹ́ ká máa kíyèsí ara ohun gbogbo tí Ọlọ́run ò bá dùn sí ẹ má jẹ́ bá wọn ṣe ẹ má jẹ́ asimilé agbára Ọlọ́run nìkan ẹ má jẹ́ ká similé ìsọjí tá à ń ṣe nìkan ẹ má jẹ́ ká similé àwọn crowd tá à ń pool nìkan ṣùgbọ́n ẹ̀dẹ́ ká jókòó bẹ́ẹ̀ pé ṣé iná ìfẹ́ Ọlọ́run ṣì ń jò lórí ayé mi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí láàrin gbọ́n pool crowd ṣùgbọ́n tí iná ìfẹ́ Ọlọ́run ti kún ní ayé wọn ó dìgbà táwọn náà bá kú bí ò bá ṣe Júdà ayélujára mi nínú Olúwa a ò ní mọ ibi tí Mósè parí ìrìnàjò ẹ̀ sí a ò ní mọ ibi tí Mósè bá parí ìrìnàjò ẹ̀ sí jẹ́ kí n lu èdè yẹn torí pé adúgbò Ọlọ́run bẹ́ẹ̀ pé apàpàdé sùkúl lọ́wọ́ Sátánì ṣùgbọ́n náà lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn akọni wọ̀nyí ló kú ṣùgbọ́n táwọn ibi tán parí ìrìnàjò ayé wọn sí so èrèdí rèé ta gbọ́dọ̀ kíyèsára wa tá a ṣì wà láàyè ká ṣiṣẹ́ wa ní ọbẹ̀ Ọlọ́run ti fẹ́ ká ṣiṣẹ́ wa ní ọ̀kúnkúndùn ká ṣiṣẹ́ wa ká fi wù Ọlọ́run orí ọ̀fẹ́ bí irú èyí Ọlọ́run ayọ̀ ǹda rẹ̀ fún wa adàfà lórúkọ Jésù ẹ jẹ́ ká dákẹ́ ní àkókò yìí nígbà mìíràn á tún máa sọ lórí nǹkan míì kò tún máa kà tún rí o ìjọba Ọlọ́run ní bọ́ sọ̀rọ̀ lọ́wọ́ wa òkú ní fọ́lọ́ lókè ọ̀run Jésù Kristi Olúwa tó lùgbàlà wa àmín 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 lórúkọ Jésù.